ìjọba ìpínlẹ̀ Katsina ti ṣàlàyé o ìdí tó fi fẹ́ tú agbésùnmọ̀mí 70 sílẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Ìjọba ìpínlẹ̀ Katsina ti sọ̀rọ̀ síta o lórí èròǹgbà rẹ̀ láti tú àwọn afurasí agbésùnmọ̀mí 70 sílẹ̀ kúrò ní àhámọ́ wọn o. Ìjọba ṣàpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí èyí tí yóò fààyè gba ìjíròrò alálàáfíà láàrin ìjọba àtàwọn agbésùnmọ̀mí. Kọmíṣánná fún ètò ààbò nípínlẹ̀ náà Nasir Muaz ní ìgbésẹ̀ náà ló dá lórí ìgbìyànjú ìjọba láti rí i pé àlàáfíà jọba o láàrin àwọn agbègbè tí àwọn agbébọn ń kọlù àtàwọn agbébọn tó ti ronúpìwàdà. Muazu nígbà tó ń bá ikọ̀ ìròyìn DCL Hausa sọ̀rọ̀ ó ṣàlàyé ní kíkún lẹ́yìn tí ìgbésẹ̀ ìjọba láti tú àwọn agbésùnmọ̀mí náà lu síta lórí ayélujára. Ó ní ìgbésẹ̀ yìí ti jẹ́ kí èèyàn tó lé ní 1000 kan tí àwọn agbébọn jí gbé ní ọ̀pọ̀ ìlú gba ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. Ó tẹ̀síwájú pé ó lé agbègbè 15 tó lọ́wọ́ nínú ìgbésẹ̀ alálàáfíà yìí o tí wọ́n sì pinnu pé kí wọ́n ṣe pàṣípààrọ̀ àwọn ẹlẹ́wọ̀n láàrin ìjọba àtàwọn agbébọn o. Muazu ní ohun tó wáyé dàbí ohun tó máa ń ṣẹlẹ̀ lásìkò ogun. Lẹ́tà tí ẹ̀ka ìjọba ìpínlẹ̀ Katsina kọ sí adájọ́ àgbà ìpínlẹ̀ náà tó pè fún ìtúsílẹ̀ àwọn afurasí agbébọn náà. Lẹ́tà náà ni olùdarí public prosecutions Abdulrahman Umaru buwọ́lù tó sì pè fún kí afurasí 52 tí wọ́n fi oríṣiríṣi ẹ̀sùn kàn kí wọ́n fi wọ́n ránṣẹ́ sí ẹ̀ka ìdájọ́. Muazu ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé ìgbésẹ̀ yìí ti jẹ́ kí àlàáfíà jọba o ní ọ̀pọ̀ agbègbè nípínlẹ̀ náà àti pé ọ̀pọ̀ èèyàn tó wà ní ìgbèkùn àwọn agbébọn ni wọ́n ti gba ìtúsílẹ̀. Ó sọ iye èèyàn eléyìí tó ti gba ìtúsílẹ̀ káàkiri ìjọba ìpínlẹ̀ náà o. Ó ní ìjọba ìbílẹ̀ Sabuna èèyàn 210 ló ti gba ìtúsílẹ̀, ní Bakuri èèyàn 105, ní Damusa èèyàn 60 ni, èèyàn 62 ló ti gba ìtúsílẹ̀ ní Dutsinma nígbàtí èèyàn 36 ti gba ìtúsílẹ̀ ní Savannah. Kọmíṣánná ní èyíkéyìí nínú ẹ̀ka ìdájọ́ àti ilé ẹjọ́ kò tàpá sí òfin kankan o tó sì ní èyíkéyìí tí èyí kò bá tẹ́ lọ́rùn mórí lọ ilé ẹjọ́. Ní gbogbo àgbáyé lẹ́yìn ogun pàṣípààrọ̀ àwọn ẹlẹ́wọ̀n máa ń wáyé. Lásìkò ogun abẹ́lé Nàìjíríà irú eléyìí wáyé o gẹ́gẹ́ bí ó ṣe wáyé pẹ̀lú Boko Haram. Ọ̀rọ̀ kò kése nípa bóyá ìjọba tàpá sí òfin ṣùgbọ́n láti rí i pé àlàáfíà jọba. Ìgbésẹ̀ yìí kì í ṣe tuntun o nínú ìtàn ogun àti àlàáfíà. Ìròyìn àgbéyẹ̀wò fún ti àkókò yìí kò ní jù báyìí lọ o. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká o, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.